Ògbómọ̀ṣọ́ gbogbo ayé wàhálà láti wọ inú ìlú Ògbómọ̀ṣọ́ ó ti wá di wípé ọmọ ìyá wọ́n ti bára wọn jà nítorí ọ̀rọ̀ ìmáàmù àti Ṣàngó Ògbómọ̀ṣọ́ yìí ẹ̀gbọ́n àtàbúrò wọ́n ti dìsónù ara wọn bàbá ti dìsónù ọmọ ti dìsónù bàbá nítorí pé kíni nínú fámìlì kan ẹ̀mí lè máa sọpọ́tì ìmáàmù kẹ́mi máa sọpọ́tì fámìlì Ayílára àbí ọba láti bẹ̀ àméjì wọ́n máa sọ̀rọ̀ wọn dọ̀tá débi pé wọ́n tún gbọ́ sórí social media ẹ̀gbọ́n ṣépè fún àbúrò ṣépè fún ẹ̀gbọ́n bàbá ṣépè fún ọmọ ṣépè fún bàbá ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ìjọ ò lè fẹ́ ṣe eléyìí dáa. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Nísìn báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ pátápátá gbogbo ìdílé kọ̀ọ̀kan nílùú Ògbómọ̀ṣọ́ pátápátá báyìí ní kíní tìde ló ti káàkiri ẹ wo bí bàbá ṣe dì náà ọmọ ẹ wo eléyìí wàhálà alágídí lélẹ́yìí o. Hello, ẹ dákun mọ́ mi nípa ní ìsọ́ọ̀bù yìí o. Hello. wọ́n gbọ́ yín. Bàbá ní ìjó ṣeéṣe kí ẹ yí ọkọ kẹ ẹ sọ nǹkan máa jẹ́ ọkọ rẹ̀ gangan òun gangan kọ́ ní jẹ́ Zubairu tí wọ́n fi ń pè é yìí. ọ̀nà mo ti mú kọ rẹ̀ gbogbo èèyàn ayọ̀kọ̀. ẹ yọkọ bàbá tèmi ní jẹ́ Zubairu kẹ ẹ ìjọ náà máa pè é àgbọ̀dọ̀ gbọ́ kókó rẹ̀ ló máa Zubairu kó pé lọ Zubairu mọ́. kọ́bọ̀lọ̀ pé rẹ̀ ló mọ́. kọ́bọ̀lọ̀ pé rẹ̀ Zubairu mọ́. Taofik ní jẹ́ bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ gangan ní jẹ́ Taofik. Zubairu ọkọ bàbá tó bí bàbá tẹ wá bá láàárọ̀ ní jẹ́ Zubairu ọkọ fámìlì ni. ọkọ bá fámìlì ló kọ jẹ́ mọ́. kọ́ máa bá fámìlì ló kọjá ibi tá à ń lọ nù. ọkọ̀ wo gangan wà ló kọ tiẹ̀. ọkọ tiẹ̀ gangan ní jẹ́ Taofik gangan ní jẹ́ Muhammadu Taofik. Taofik ló kọ tiẹ̀ ká má dà pọ̀ Zubairu mọ́ dèpòdèpò pé wọ́n kọ́ Zubairu. bẹ́ẹ̀ ni dèpòdèpò pé wọ́n máa pe Zubairu. ó ti yé mi báwọn ẹ má wọlé. Zubairu gbogbo fámìlì ní jẹ́ Zubairu kìí sọ ní jẹ́ Zubairu. ọkọ̀ fámìlì jẹ́ mọ́ Taofik ló kọ rẹ̀. bẹ́ẹ̀ ni Taofik ní jẹ́. ẹ rọwọ́ mi ní ẹ̀sìn ẹ má wọlé. bàbá ní wọ́n ní kẹ́sì jókòó mọ̀. kò sí ọ̀nà. kò sí wàhálà ẹ̀ ṣe wọn. ọ̀rọ̀ ẹ má wọlé. ok ọ̀dà. ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ hello kí lẹ ń wò ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ kí lẹ ń wò nítorí ọ̀rọ̀ yìí bàbá ti ń dìsó ọmọ ti ń dìsó bàbá ilé máa lágbára pọ̀ Ọlọ́run máa ṣàánú wa o ọ̀rọ̀ yìí ti wá lè dé stage yẹn báyìí gbogbo fámìlì kọ̀ọ̀kan báyìí nílùú Ògbómọ̀ṣọ́ ni wọ́n ti ń yan dì nítorí pé igun kan bá sọpọ́tì mọ́mù igun kan ò ní sọpọ́tì wọn wọ́n máa sọ wọn dọ̀tá lọ́mọ bàbá lọ́mọ ìyá ó dẹ̀ gbé àwọn ṣépè ó tún gbé wá sórí social media bàbá dì sónú ọmọ Ọlọ́run máa ṣàánú wa o ẹ tuntun gbọ́ bàbá ti ń dì sónú ọmọ ti ń dì sónú bàbá o lórí ọ̀rọ̀ yìí ẹ tuntun gbọ́ o. hello ẹ dákun mọ́ mi nípa ní ìsọ́ọ̀bù yìí o. hello. wọ́n gbọ́ yín. bàbá ní ìjó ṣeéṣe kí ẹ yí ọkọ kẹ ẹ sọ nǹkan máa jẹ́ ọkọ rẹ̀ gangan òun gangan kọ́ ní jẹ́ Zubairu tí wọ́n fi ń pè é yìí. ọ̀nà mo ti mú kọ rẹ̀ gbogbo èèyàn ayọ̀kọ̀. ẹ yọkọ bàbá tèmi ní jẹ́ Zubairu kẹ ẹ ìjọ náà máa pè é àgbọ̀dọ̀ gbọ́ kókó rẹ̀ ló máa Zubairu kó pé lọ Zubairu mọ́. kọ́bọ̀lọ̀ pé rẹ̀ Zubairu mọ́. Taofik ní jẹ́ bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ gangan ní jẹ́ Taofik. Zubairu ọkọ bàbá tó bí bàbá tẹ wá bá láàárọ̀ ní jẹ́ Zubairu ọkọ fámìlì ni. ọkọ̀ bá fámìlì ló kọ jẹ́ mọ́. kọ́ máa bá fámìlì ló kọjá ibi tá à ń lọ. Inside Ògbómọ̀ṣọ́ ẹ má parọ́ ṣẹlẹ̀ inside Ògbómọ̀ṣọ́ ẹ má parọ́ fún wa ń pé kò sí wàhálà kọ́kọ́ lógo ẹyẹ èèyàn gbogbo ìyáyé wàhálà ńlá gidi ṣẹlẹ̀ lágbómọ̀ṣọ́ wàhálà tó tóbi rẹpẹtẹ ń ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ báyìí yes nítorí pé gbogbo ìdílé fámìlì kọ̀ọ̀kan ni wọ́n ti ní ẹni tó sọpọ́tì mọ́m àtẹni tó sọpọ́tì ọba àtẹni tó sọpọ́tì Ayílára fámìlì o ó jẹ́ ó láwọn ènìyàn tó jásí pé ọmọ ìyá méjì ni wọ́n ọmọ bàbá kan náà wọ́n dẹ̀ gbé àwọn ṣígbé níta gbangba torí pé àbúrò sọpọ́tì mọ́mù ẹ̀gbọ́n sọpọ́tì àwọn Ayílára fámìlì àti Ṣàngó wọ́n dẹ̀ gbé àwọn ṣígbé gbogbo fámìlì kọ̀ọ̀kan báyìí nísìn ni wọ́n ti ní iṣu tó ti ń dísùn ara wọn ẹ bá sọ pé kò sí wàhálà ìjọ ò lè fẹ́ ṣe gbogbo ilé ìdá ẹ̀yin Ògbómọ̀ṣọ́ ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ níbo lẹ wà ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ àwọn ké tiwa o àwọn ké tiwa gbogbo ẹ̀yin ọmọ Ògbómọ̀ṣọ́ níbo lẹ wà ẹ tuntun gbọ́ dáadáa. ọkọ̀ wo gangan wà ló kọ tiẹ̀. hello ẹ dákun mọ́ mi nípa ní ìsọ́ọ̀bù yìí o. hello. wọ́n gbọ́ yín. bàbá ní ìjó ṣeéṣe kí ẹ yí ọkọ kẹ ẹ sọ nǹkan máa jẹ́ ọkọ rẹ̀ gangan òun gangan kọ́ ní jẹ́ Zubairu tí wọ́n fi ń pè é yìí. ọ̀nà mo ti mú kọ rẹ̀ gbogbo èèyàn ayọ̀kọ̀. ẹ yọkọ bàbá tèmi ní jẹ́ Zubairu kẹ ẹ ìjọ náà máa pè é àgbọ̀dọ̀ gbọ́ kókó rẹ̀ ló máa Zubairu kó pé lọ Zubairu mọ́. kọ́bọ̀lọ̀ pé rẹ̀ Zubairu mọ́. Taofik ní jẹ́ bẹ́ẹ̀ ni ọkọ rẹ̀ gangan ní jẹ́ Taofik.
Zubairu ó kọ bàbá tó bí bàbá tẹ wá bá láàárọ̀ ẹ̀ ní jẹ́ Zubairu ó kọ family ni. o kò fà kọ́ bá family lò. ṣé iná ń gbọ́ ṣé ń gbọ́ àbí ẹ̀ gbọ́ ṣé ẹ̀ rí pé wọ́n ń deny nìyẹn àbẹ́ ẹ̀ rí pé wọ́n ń dì sóònù ọmọ àbí báwo ló ṣe ń sọ ṣé iná gbọ́ àbẹ́ gbọ́. wọ́n sọ fún wa pé kò sí wàhálà kọ̀ọ̀kan l'Ógbómọ̀ṣọ́ wàhálà wà tó yapa gidi wàhálà pọ̀ bàjẹ́ kí lẹ fẹ́ fi máa ṣàwágọ̀ ni àríkọ̀ tó ṣẹlẹ̀ ní social media ni. o kò jẹ́ mọ́. kọ́ máa ba family ló kọjá ibi tá à ń lọ nù. o kò wo gangan wà ló kọ tiẹ̀. ó kọ tiẹ̀ gangan ní jẹ́ Taofik gangan ní jẹ́ Muhammadu Taofik. Taofik ló kọ tiẹ̀ ká má dà pọ̀ owó mọ́ dèpòdèpò pé wọ́n kọ́ Zubairu. bẹ́ẹ̀ni dèpòdèpò gbọ́n máa pe Zubairu. o ti yé mi báwọn ẹ má wọ. Zubairu gbogbo family ní jẹ́ Zubairu kì í sọ ní jẹ́ Zubairu. o kọ family jẹ́ mọ́ Taofik ló kọ rẹ̀. bẹ́ẹ̀ni Taofik ní jẹ́. ẹ rọwọ́ mi ní ìsìn ẹ má wọlé. bàbá ní wọ́n ní kẹ́sì jókòó mọ̀. kò sí yọnu. kò sí wàhálà ẹ ṣe wọn. ọ̀rọ̀ ẹ má wọlé. ok ọ̀ya. tọ́ sẹ́yìn náà ti rí bẹ́ẹ̀ ṣẹ́rí abẹ́ rí. hello ẹ dákun mọ́ mi nípa ní ìsọ́ọ̀bù yìí o. sẹ́yìn náà ti rí abẹ́ rí báyìí. hello. pọ̀ngbọ́ yìí. ṣẹ́rí abẹ́ rí. ẹ̀jẹ̀ tún mú mi wá fún yín ẹ má jẹ́ kẹ́ni bọ̀dé máa parọ́ pé kò sí wàhálà gidi ṣẹlẹ̀ l'Ógbómọ̀ṣọ́ gbogbo àwọn fámìlì kọ̀ọ̀kan àwọn fámìlì ti ń yára wọn àwọn fámìlì ti ń sọra wọn dọ̀tá ẹ̀gbọ́n tàbúrò ti ń bíra wọn ṣépè nítorí ọ̀rọ̀ yìí ẹ jẹ́ tètè lọ́wọ́ nǹkan ṣe sí ẹ tètè lọ́wọ́ nǹkan ṣe sí ọ̀rọ̀ yìí o eléyìí ti ń lágbá ó ti ń kọjá yẹ o ọ̀rọ̀ yìí ti ń kọjá yẹ o ẹ tètè lọ́wọ́ nǹkan ṣe sí o ìyọmọ Ògbómọ̀ṣọ́ ó man abroad ẹ pera yín jọkẹ́ lọ́wọ́ nǹkan ṣe sọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ yìí ti ń lágbára kọjá yẹ o ó ti ń lágbára kọjá yẹ o imagine ẹ̀yin ẹ̀wọ̀n kan kí pàtàkùrò máa gbéra wọn ṣépè lórí ọ̀rọ̀ yìí káwọn ìdílé máa di sóònà ọmọ ọ̀rọ̀ yìí kò wá kí ń ṣe ọ̀rọ̀ inú ilé fámílì àyílára nìkan mọ́ ó ti wá di pé ó ti wá káàkiri gbogbo fámílì pátápátá lóríṣiríṣi kí ló dé why tẹ́ bá lè gbàgbé gbogbo ìyáyé ẹ mọ̀ wípé solution tí ìmọ̀mù fún tí bàbá wa Sàámú Ògbómọ̀ṣọ́ tí wọ́n fún ìmọ̀mù ni wípé kí ìmọ̀mù lọ kó gbogbo àwọn ẹbí ẹ̀ wá kí ìmọ̀mù kó lọ gba clearance wá láti inú ilé ìdílé Ayílára kó lọ gba clearance wá ń bẹ̀ inú assignment tí Ọba Ghandi fún ìmọ̀mù nìyẹn nísìnyí báyìí a ti wá rí àwọn èèyàn tí wọ́n ṣe interview fáwọn fámílì ìmọ̀mù àtẹ̀gbọ́n ìmọ̀mù o àtàbúrò ìmọ̀mù o àwọn yẹn sọ pé ẹ̀gbọ́n ìmọ̀mù làwọn àwọn kan sọ pé àbúrò ìmọ̀mù làwọn a dẹ̀ tún rí àwọn èèyàn tí wọ́n pọ̀ tí wọ́n jáde tí wọ́n dúró pé yes fámílì ìmọ̀mù làwọn ṣé gbogbo àwọn tí wọ́n wá jáde yìí ṣé gbogbo wọn ní ká sọ wípé ṣọmọ àlè náà ní gbogbo wọn báyẹn ṣọmọ àlè ní gbogbo wọn tẹ́ bá ń gbọ́ ọ̀rọ̀ yìí ó sọ sí mi lẹ́nu ó buyọ̀ sí kódà a ti wà ní confuse tẹ́ bá ń gbọ́ confuse system láwà báyìí ok ẹ wo eléyìí sí ẹ wo fídíò yìí mo bọ̀ ẹ wá ṣàlàyé fún mi ṣé gbogbo àwọn tó jáde yìí náà ní kíní ní ọmọ àlè Ayílára kọlọ mọ́ṣẹ́ kọ́ bàbá wa Ghandi mọ́ ṣe o torí pé tí bàbá Ghandi tó bá dájọ́ ń sìn àwọn kan sọ wípé wọ́n ṣàgbòsí àwọn kan sọ wípé wọ́n ṣe kíní kan wọ́n ṣe gbá kò ní tẹ́nìkan lọ́rùn yóò tàwọn kan lọ́rùn Ọlọ́run àkókò kọ́ mọ́ ṣe o ẹ wo fídíò yìí sìn ẹ wo. àmọ́ gbogbo tí bá ń jẹ́ àbúrò ẹ̀gbọ́n bàbá ẹ̀gbọ́n wo ní bẹ́ńbì tọ́jú ẹ̀gbọ́n fọmọ ìyá kẹ̀kẹ́ wọ́n ti rí wọlé òyìnbó nítorí láti ẹ̀gbọ́n máa ń lọ́mọ ìyá wọn láti mẹ́rin ó yà lọ́wọ́ èsì tí bá ń bẹ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ẹ̀ ń tàbí sí nítorí Ọlọ́run kò bá yín wá ẹ̀ bá ń gbọ́ ọ̀gbẹ́ni lẹ́kàn náà.
fún ọlọ́run ní ìsábà wí ọmọ wí náà ní ìdí àtọ́ náà ọlọ́run wọlé àpẹẹrẹ òkú tẹ́yìn ní ẹ̀kọ́ kẹ̀kẹ́ ní kọ́ọ̀lù ọlọ́run wọlé àpẹẹrẹ wọlé àdúgbò àbí ìgbàlódéwà kẹ̀kẹ́ kọ́ bẹ́ẹ̀ lórí kí n láti bọ̀ tán dáadáa bẹ́ẹ̀ lórí tí wọ́n bẹ́ẹ̀ sọ fún àbá ìmáàmù ìyọ́rọ̀ tí ó bá sì mọ̀ sẹ́. ṣé gbogbo àwọn ènìyàn tó jáde yìí la fẹ́ sọ wípé wọn kì í ṣe lé ọmọ ayé lára àbí ṣé ìmáàmù lọ rẹ́ǹtì wọn ni kò yé mi báwo lọ́wọ́ ṣe fi wá ṣe báyìí sí ọlọ́run àfi ká máa fi àdúrà rọ Ṣàngó Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ ni o torí clearance tí Ṣàngó ní kọ́ lọ mú wá sí clearance ni ìmáàmù ti ń ṣòyí o. This is Oòduà TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.